ọkùnrin tó gbé aláìsàn wá sí ilé ìwòsàn adéọ̀yọ́ nìbàdàn ó mà yarí pé kò sí dókítà lẹ́nu iṣẹ́, ó yájú sí nọ́ọ̀sì, ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì mọ̀ fọ́n mú o. níṣe ni ọ̀rọ̀ di bí ó lọ kó yà fún mi lọ́nà nígbà tí ọkùnrin kan mà dé ilé ìwòsàn agbẹ̀bí tí àwọn olùkọ́ni ti adéọ̀yọ́ tó wà lágbègbè yemẹtu nílùú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì dá wàhálà sílẹ̀ níbẹ̀. ọkùnrin náà tí a kò mọ orúkọ rẹ̀ ìmọ̀ ló mà gbé èèyàn rẹ̀ kan lọ sí ilé ìwòsàn náà fún ìtọ́jú, ṣùgbọ́n tí wọ́n mà sọ pé kò sí dókítà kankan lẹ́nu iṣẹ́ lásìkò náà. lójú ẹsẹ̀ tí wọ́n mà sọ fún ọkùnrin náà pé kò sí dókítà lẹ́nu iṣẹ́ ní alẹ́ ọjọ́ náà, ń ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún di ariwo tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù sí nọ́ọ̀sì tó bá lẹ́nu iṣẹ́. fọ́nrán àwòrán ọkùnrin náà tó mà gba orí ayélujára kan ìmọ̀ ló mà ṣe àfihàn bí ọkùnrin náà bó ṣe fọ́n mú tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò pẹ̀lú èròǹgbà láti gbé sórí ayélujára. bákan náà ló tún ṣe ìkọlù sí obìnrin nọ́ọ̀sì tó wà lẹ́nu iṣẹ́ ní ọjọ́ náà. nínú ọ̀rọ̀ tí a mọ̀ gbọ́ nínú fọ́nrán fídíò ọ̀hún ńlá mọ̀ ti gbọ́ tí ọkùnrin náà mọ̀ sọ pé òun sọ fún mi pé kò sí dókítà ní ilé ìwòsàn adéọ̀yọ́, tó bá kú ńkọ́? kò sí dókítà ní adéọ̀yọ́, orí rẹ̀ burú ni, níbo ló ń sá lọ? ọkùnrin náà wá jẹ́ kó di mímọ̀ pé bí òun ṣe ń ya fídíò láti ya àwòrán obìnrin ọ̀hún ń lòun fúnra òun lòun tó ń ya fọ́nrán ara òun náà. níbẹ̀ ni nọ́ọ̀sì náà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ṣé ẹ fẹ́ nà mí ni? mo sọ pé kò sí dókítà nítòsí, ẹ má nà mí, ṣé èmi ni dókítà ni? ìní arábìnrin náà ń ló ń sọ̀rọ̀. kété tí fọ́nrán náà ti bọ́ sórí ayélujára làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ onírúurú ọ̀rọ̀, kódà tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó di àríyànjiyàn láàrin àwọn ọmọ nàìjíríà. bí àwọn ọ̀gá ṣe ń takò ọkùnrin tó ṣe fọ́nrán yìí, bẹ́ẹ̀ ni àwọn mìíràn olóńbu ẹnu àtẹ́lu bí àwọn dókítà kò ṣe sí ní ilé ìwòsàn lásìkò náà, tí àwọn mìíràn tí wọ́n sì tún dá ìjọba àpapọ̀ lẹ́bi. ju gbogbo rẹ̀ lọ, ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì àti agbẹ̀bí nílẹ̀ wa NAM ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti wá bu ẹnu àtẹ́lu ìwà ọkùnrin náà lórí bí wọ́n ṣe ló ṣe ìkọlù sí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ àwọn. wọ́n wá rọ àwọn iléeṣẹ́ elétò ààbò àti agbófinró láti fi kélé òfin gbé ọkùnrin náà lórí bó ṣe ṣe ìkọlù sí ọmọ ẹgbẹ́ wọn nílé ìwòsàn agbẹ̀bí tí àwọn olùkọ́ni tó wà ní yemẹtu nílùú ìbàdàn. nínú àtẹ̀jáde tí akọ̀wé ẹgbẹ́ náà comrade Àìná Emmanuel Olúwaṣẹ́gun àti alága wọn ní ìpínlẹ̀ náà comrade Adeleke Olúgbadé Victor tí wọ́n mọ̀ buwọ́lù, wọ́n sọ pé níṣe ni ọkùnrin náà tí wọn kò mọ̀ tó mọ̀ fa ìbínú yọ lórí bí dókítà kò ṣe sí lẹ́nu iṣẹ́ lásìkò iṣẹ́ ọ̀hún. wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé ẹ̀dùn ọkàn ló ń jẹ́ fún àwọn pé bí àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn lóòrèkóòrè lásìkò tí wọ́n bá ń ṣiṣẹ́ òòjọ́ wọn lọ́wọ́, tí wọ́n sì láwọn nílò ètò ààbò tó péye, nítorí kò yẹ kí àwọn di ẹni tó ń kojú ìṣòro ìpèníjà ètò ààbò lẹ́nu iṣẹ́. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, èmi àti ń rèé a máa ráàánú gbà, àṣẹ, àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.